àdúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run ọba àdúpẹ́ lọ́wọ́ rẹ àwọn ọmọ tí wọ́n kó wọgbó wọn ti kó wọn padà o àdúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run ọba àdúpẹ́ lọ́wọ́ rẹ àwọn ọmọ tí wọ́n kó wọgbó wọn ti kó wọn padà o. àṣé lóòótọ́ lọ̀rọ̀ àwọn Yorùbá tí wọ́n sọ wípé àwọn gbòòfò ní mẹ́yọ kó sulé ni lórí ọ̀rọ̀ bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣẹ tí wọ́n sọ wípé fúnra lára wa lámọ̀ gbèjà ara wa nígbà tá a dìde tá a jàjàgbara òun ló jẹ́ kára àwọn ọmọ tí wọ́n kó wọgbó gbà padà tí ò jẹ́ kó dàbí ọ̀rọ̀ àwọn ọmọ síbọ́ọ̀gì ọjọ́ kìíní àná Prophet Wùmí Òkọ̀rọ̀ multi-talented àníṣe wíwí òun náà ni wọ́n ní kí n máa wí torí wíwí ni ti ẹ̀wìrì bẹ́ẹ̀ sì ni wíwí ni ti rìn nílé arọ́ bí mo bá wí wàláhì àkùkọ ò ní kọ́ kẹ́nu rẹ̀ ó fàya àti Ìgbòho ó fẹnu wú géètì àtọ́fẹnu wú pílà àwọn tí wọn ò fẹnu wú géètì tí wọn ò fẹnu wú pílà wàláhì wọ́n ń sin gini súùtì onígi ni wọ́n ayayaya wọ́n ń sin gini súùtì onígi ni wọ́n. adúpẹ́ lọ́wọ́ yín o bàbá wa ààrẹ Bọ́lá Tinubu a máa ju yín ṣe gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ adúpẹ́ lọ́wọ́ yín o lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ẹ máa ṣàṣeyọrí ẹni tó ń kànlẹ̀kùn yóò mọ̀ wípé mo wà ní program I'm in program please adúpẹ́ lọ́wọ́ yín ṣe yẹ̀dà ṣe yẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọmọkùnrin ń ṣe ẹ ṣeré bẹ́ẹ̀ Igbo ọ̀ṣà ọlọ́sẹ̀ ọmọ ọkọ lóògùn ọmọ àlè Prophet Wùmí Òkọ̀rọ̀ multi-talented ìyábùgá gbogbo wọn lórí ọbẹ̀bẹ̀ ẹ jọ ta ló sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ olórin ni o bẹ́ẹ̀ ni ibi tí mi wá ń lọ lélẹ́yìí o àwọn ọmọ tí wọ́n kó dé yẹn àwọn ọmọ tí wọ́n kó dé yẹn wọ́n ní ìdí àtúnṣe o bẹ́ẹ̀ ni mo sọ fún yín o wọ́n ní ìdí àtúnṣe torí oríṣiríṣi ìrírí tí wọ́n ti rí nínú igbó fún odidi bíi tí ò ti máa lo oko 50 ọjọ́ báyìí tí wọn ò ti bá àwa wọn máa ń bi ìgbé tó jẹ́ wípé àwọn háyà hanima ni wọ́n bá gbé bóò ni wọn ò ṣe ní mú nínú wa àwọn pípù yẹn because brain ọmọdé ó fresh láti store nǹkan sínú ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo orú rírí tí wọ́n ti rí yẹn wọ́n ní ìdí àtúnṣe o ẹ̀yin ìjọba wa wọ́n ní ìdí àtúnṣe àwọn ọmọ yẹn wọ́n ní ìdí àtúnṣe o wọ́n ní ìdí kẹ́ẹ̀tún wọn rọ o pàápàá jùlọ ìyá tó wà pẹ̀lú wọn arábìnrin yẹn ẹ wo bí inú gbó pẹ̀lú àwọn ẹbọra tí wọ́n jọ gbé yẹn ẹ wò ó gbogbo wọn náà ní ìdí àtúnirọ́ o torí pé àwọn ọmọ síbáàgì ìjọ kìíní àná àwọn gan wọ́n ti ń bímọ tọmọ tiwọn náà ti darapọ̀ mọ́ báńdíìsì ìrírí tí àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó dé yìí tí wọ́n rí nínú igbó ẹ wò ó ẹ tún wọn rọ wọ́n nídìí kẹ́ lẹ́ni wọn kán ní mọ́lẹ́n èyí tó bá jẹ́ wípé bóyá ṣọ́ọ̀ṣì lẹ́kọ̀ọ́ wọn lọ èyí tó bá jẹ́ wípé mọ́sálásí lẹ́kọ̀ọ́ wọn lọ wọ́n nídìí láti lẹ́ni wọn láti gbójú wọn kúrò nínú gbogbo ìwà ìkà ìwà ipá tí wọ́n rí bẹ̀ yẹn o wọ́n ti mọ bó ṣe ń ṣe kínni tó ti yé ó ti yé yín o gbogbo òbí pátápátá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mú àwọn ọmọ wọ̀nyí ẹ jẹ́ ká lẹ́ni wọn o torí àwọn ọmọ yẹn á tún padà darapọ̀ mọ́ àwọn ọmọ tí wọ́n wà nínú ilé kán dẹ̀ má lọ lẹ́ni àwọn ọmọ tí wọ́n wà nínú ilé ńgbà tí wọ́n bá tún ti darapọ̀ mọ́ àwọn ọmọ iléèwé wọn padà ìyẹn bẹ́ẹ̀ àwògedengbe ẹ jọ̀ọ́
His Excellency nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní federal abẹ̀yìn ẹ jẹ́ kí ọlọ́pàá ìbílẹ̀ ẹ jẹ́ kó wà torí Ọlọ́run ṣe rí ọwọ́ pé wọ́n bá ń rí aṣọ lọ́rùn wọn tí wọ́n ń pàtrò tán lọ káàkiri ó máa tẹ̀rù bà wọ́n gbogbo iléèwé ẹgbọ́lọ́dẹ ọ̀sán tẹ́rí gbogbo àwọn tí wọ́n níṣẹ́ wọ̀nyẹn pírẹsidẹ́ǹtì wa àwọn tí wọ́n sọ wípé wọ́n níṣẹ́ wọ̀nyẹn tẹ́ ẹ bá fẹ́ kàn gbà wọ́n síṣẹ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ tẹ́ ẹ gbà wọ́n tán ṣiṣẹ́ tán lọ tán bọ̀ tí wọ́n gba sálárì tí wọ́n rí bí lọ ìwà apá òní pọ̀ nígboro Yorùbá gan fúnra lára wọn ti darapọ̀ mọ́ báńdíìsì kí sáwọn báńdíìsì yẹn nìkan ni wọ́n ń jẹ́ báńdíìsì mọ́ Yorùbá náà ti darapọ̀ mọ́ báńdíìsì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí iṣẹ́ wà nílùú o ẹ jẹ́ kó wà nílùú tíṣẹ́ bá wà nílùú ìwọ̀nba ni wá apá máa mọ́ àwọn pípù yóò ríṣẹ́ náà ṣe ń dara wọ́n wò wípé ìkàndú ọ̀dùn àwọn ṣáà máa jẹun kí kájó rí kájó mọ́ gbó kí ṣe gbogbo arajá ló gbà o kí ṣe gbogbo èèyàn ni ó ṣe mú mọ́ra pé ọ̀la sì máa ṣe kíni ọ̀la máa dá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá wáṣẹ́ fáwọn ọ̀dọ́ ẹ jẹ́ káwọn ọ̀dọ́ ẹ jẹ́ kán níṣẹ́ lọ́wọ́ gbogbo owó tẹ̀ ń sọ pé ẹ fẹ́ yá Nigeria Enterprises what is the meaning of Nigeria Enterprises ṣebí iléeṣẹ́ náà ni ẹ dá iléeṣẹ́ sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ dá iléeṣẹ́ sílẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo Yorùbá congratulation wa o adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àní ríbi nílẹ̀ àtún ní ríbi lókèrè o torí kò sẹ́ni tí ò léèyàn lókèrè o orí kẹ́ ẹ máa sọ wípé a ò ní ríbi nílẹ̀ yóò ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ àní ríbi nílẹ̀ yìí àtún ní ríbi lókèrè torí gbogbo wa pátápátá la léèyàn lókèrè o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin là ń wò wájú báyìí o ẹ má kó wa wọ̀gbẹ́ ẹ má kó wa wọgbó gbogbo Yorùbá ṣe rí pé ìfọwọ́sowọ́pọ̀ dáa torí pé àdìdé o èmi tí mo tiẹ̀ wò wípé ìfẹ́ dá sọ̀rọ̀ Nàìjíríà bí nǹkan kan mọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pé ní Wùmí òkú ọ̀rọ̀ kọ́rẹ́nsà fi àlámọ̀ sí ẹni pé mo jáde kíákíá mo gbé rẹ́kọ́ọ̀dù jáde mo kọrin yẹn pé àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n kó ẹ bá wa gbà wọ́n padà àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n kó ẹ bá wa gbà wọ́n padà ìjọba kẹ́rẹ́ ti àwa mẹ̀kúnnù mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èmi náà kọrin dànù ẹ wá gbọ́ o ẹ kówó síta fún wa o torí íńtánẹ́ẹ̀tì ó sáílẹ̀ǹtì ni o ní gbogbo ìgbà tí wọ́n káwọn ọmọ ìwọ gbọ́ o kò sórin lórí íńtánẹ́ẹ̀tì kò síjó lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ẹ̀ ó silent gbogbo ẹ̀ wá dàbí eégún sòde páro ọjọ́ ọ̀yá kò síná kò sómi kò sówó àwọn ọmọ ti rí ẹjẹ́ jubiléètì ẹjẹ́ garatán o ẹjẹ́ kó ní kálukú wa ká fọ́dà sórí ẹ̀rọ ayélujára ẹ bá wa mú dátà wálẹ̀ ẹ má jẹ́ kí gbèsè dátà gbàsọ lọ́rùn wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ kówó síta o àwọn ọmọ tí wọ́n kó wa gbọ́ ti dé ẹ jẹ́ kí iṣẹ́ wà ẹ jẹ́ kó wọ́ wà o ẹ jẹ́ kó wọ́ wà lù o àtijọ́ àwọn ti káwọn ọmọ yẹn wọ́gbọ́ kò sówó lù o ẹ̀yin tẹ́ ń wò mí sówó wà ń lù ẹ bá mi subscribe ẹ bá mi subscribe síbẹ̀ ẹ bá mi share ẹ bá mi download kọ́ dọ́dọ̀ àwọn ìjọba wa o kán kówó sílùú o àwọn ọmọ tá à ń retí ti dé o lágbára Ọlọ́run wo ò ní gbàbọ̀dẹ̀ wọn ò ní jí wa gbé o 08141214070 ẹ bá mi share ẹ bá mi download ẹ bá mi like wàláì aláwàláì wọn ní jí yín gbé wọn ní jẹ́mi náà gbé tìdílé mi àní pàdé ayọ̀ aládùúgbò ń dọ̀là.